the first one tí mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní the ministry of men. Mo máa sọ̀rọ̀ lórí honour àti favour o, tools méjì ìkan tó wà nínú ayé Esther tó jẹ́ kí Ọlọ́run lo Esther tí Esther ò dẹ̀ kùnà tó deliver ìkan tọ́lọ́run fẹ́ kó ṣe tí Esther dẹ̀ ṣe. A máa sọ̀rọ̀ lórí honour àti favour, but ẹni tí kò bá mọ̀ nípa the ministry of men kò ní lè honour èèyàn o. Ó tẹ̀lé má jẹ́ tí ò ní gbéraga nítorí ignorance àìmọ̀kan ó lè má jẹ́ kéèyàn honour èèyàn. Nígbà míì àṣìṣe mistake ó lè má jẹ́ kéèyàn honour ẹni tó yẹ kó honour. Nígbà míì ìgbéraga, nígbà míì ìbínú, ìfà ìbínú ló pọ̀ jù. Èèyàn míì torí ìbínú òun ni fiancé ẹ̀ ṣe fi sílẹ̀. Torí èèyàn míì ìbínú ni ò jẹ́ kí peace wà nínú ilé wọn. Ìbínú anger kò ní jẹ́ kó lè honour ẹni tó yẹ kó honour. Nǹkan kékeré àti ṣẹlẹ̀ níbi iṣẹ́ àti gbà sí ìbínú. Kí bọ́ọ̀sì ẹ tó sọ nǹkan, ọ̀gá ẹ sọ nǹkan, ó ti gbà sí ìbínú. Kò ní wá jẹ́ kó lè honour ọ̀gá ẹ̀. A sì rí last week kan tí dìsọ́nà máa ń ṣe. Ẹni tí ò bá ti honour ẹni tó yẹ kó honour, wọ́n máa ń lé kúrò ní palace ni. Wọ́n máa já látòkè wọn á já bọ́. Ẹni tí ò bá ti bọ̀wọ̀ fún ẹni tó yẹ kó bọ̀wọ̀ fún. So ministry of men, tá bá mọ̀ wípé Ọlọ́run dá àwa èèyàn, Ọlọ́run sì fún wa ní dominion, Ọlọ́run sì fún oníkálukú ní ẹ̀bùn, ó fún ọ́fíìsì, oníkálukú ló ní ọ́fíìsì ẹ̀. Orí ọ̀fẹ́ tó wà lórí Mami Jásànyà ó lè má jẹ́ orí ọ̀fẹ́ tó wà lórí mi nìyẹn, tí Mínísítà Ọlọ́mọ lè yàtọ̀. So irú orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fẹ́ mi, ẹni tó bá fẹ́ ó ń láti họ́nà orí ọ̀fẹ́ yẹn. Kò kàn ní rí mi àṣìṣà tó ń á rí orí ọ̀fẹ́ tọ́lọ́run fi sórí mi láti lè rí irú orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbà. Ẹni tó bá fẹ́ irú orí ọ̀fẹ́ tó wà lórí Mami Jásànyà, ẹni tó bá lè dìsáàlẹ̀, ẹni tó ní òye tó mọ̀ wípé orí ọ̀fẹ́ àgbáyọrí àdúrà wà lórí wọn, pé irú orí ọ̀fẹ́ tán nìyí mo fẹ́. Ẹni náà wà ní rí Mami Jásànyà sí Mami Jásànyà, á rí dimension orí ọ̀fẹ́ tọ́lọ́run fi sí wọn lórí. Á họ́nà, á bọlá fún grace yẹn láti lè receive ẹ̀. Ẹ̀mí má bá mi explain. Ṣé nǹkan tí mò ń sọ yìí ṣó yé wa ṣá? Ó yé wa mà. Ó ń yé wa. Ṣé mọ̀? So ọ̀rọ̀ àwa èèyàn yóò tó lágbára níbi tí David sọ fún Ọlọ́run ní Psalm 8, orin Dáfídì, orí 8 from verse 4 to 6. Psalm 8 verse 4 to 6. David láti máa sọ fún Ọlọ́run wípé kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ̀ àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ wò. Títí tí ènìyàn yí Olúwa. Ṣùgbọ́n èèyàn tó lágbára débi wípé tọ́lọ́run bá gbogbo blessing tó ń wá látọ̀dọ̀ Ọlọ́run kò kì í wá directly síyàn, ó máa gbégbá èèyàn kan wá sọ́dọ̀ èèyàn ni o. It doesn't just come from heaven like that and fall on you back. Nípa èèyàn kan lọ́lọ́run máa lò láti jẹ́ kó tẹ̀yàn lọ́wọ́. So téèyàn bá ti wá lọ dishonour ẹni tó yẹ kí nǹkan yẹn wá látọ̀dọ̀ ẹ̀, ẹ rí i pé èèyàn ti fún rẹ̀ dí ọ̀nà nìyẹn. Ẹ jẹ́ kí n fún yín ní example. Ṣé máa pé Jésù Kristi fúnra wọn gangan? Gbogbo ọ̀rọ̀ wíwá Jésù kò dúró láàrin ẹ̀jẹ̀ Gabriel àti Mary àtọlọ́run nìkan o. Ṣé máa pé èèyàn kan wà in between? Ta ló rántí èèyàn náà tó wà in between Ọlọ́run àti ẹ̀jẹ̀ Gabriel àti Mary fún ìbí Jésù Kristi? Ta ló rántí inú wa? Ẹni tó wà in between. Ṣé John the Baptist àbí Zachariah? Òun kọ́ rárá. Ruth. Rárá. Talẹ̀ náà, Taniẹli náà tó mọ̀ tó jẹ́ pé. Isaiah. Okay, rárá. Joseph. Hannah the prophetess. Ẹni tó gbàdúrà for Charlotte Kobìnrin kan gbàdúrà for 16 years. Bẹ́ẹ̀ni. Kí Jésù Kristi lè wá sáyé. Obìnrin kan ló gbàdúrà for 60 years kó tó di wípé Ọlọ́run tẹ̀ wá rán ẹ̀jẹ̀ Gabriel kó tó rọ sí Mary. Praise the Lord. Hallelujah ma. Ṣé n tó sọ pé now thou lettest thy son depart in peace, O God? Bẹ́ẹ̀ni ma. Ẹ ṣé. Simeon.
no Simeon sọ ti sẹ bọ the prophetess tó gbàdúrà nínú tẹ́ḿpìlì mà. Anna. Anna òun náà ni mo sọ bẹ́ẹ̀ mà tó gbàdúrà nínú tẹ́ḿpìlì. Lẹ́yìn tí ọkọ ẹ̀ ti kú, she was a widow at a young age, but bó ṣe ó padà ó lọ jókòó sínú tẹ́ḿpìlì. Ó sì gbàdúrà kí olùgbàlà wá. Ó gbàdúrà yẹn títí tí Ọlọ́run fi gbọ́, tọ́lọ́run sì fi gbé ẹ̀ǹjẹ̀ Gabriel dìde kó lọ jíṣẹ́ fún Mary. So èèyàn wà, even though plan Ọlọ́run ni láti jẹ́ kí Jésù Kristi wá, ṣùgbọ́n èèyàn kan ló pray ẹ̀ láti ṣe. Nígbà tí David ti mọ̀ nínú igbó tó wà, Ọlọ́run ti pick ẹ̀, Ọlọ́run ti reject Saul. Ọlọ́run ti sọ fún David wípé ó máa jọba. Ọlọ́run sì ti reject Saul wípé mi ì gba Saul mọ́ lọ́ba. Ṣùgbọ́n David kò mú òróró lọ láti lọ ọ̀dẹ́ ní David. Samuel kò mú òróró lọ láti lọ ọ̀dẹ́ ní David. Ọlọ́run láti tún máa sọ fún Samuel wípé how long will you continue to mourn Saul? Ṣebí mo ti reject Saul. Go now, mú òróró kó lọ ọ̀dẹ́ ní David nílé Jésè. So Samuel ní ìránṣẹ́ Ọlọ́run nígbà náà. Tí Samuel bá yarí pò ń wò ní lọ, God will have to raise another prophet tó máa lọ. So why am I saying this? Mo fẹ́ ká mọ̀ the ministry of men. Sábà mọ̀ wípé ministry oníkálukú lọ́lọ́run fún ní ministry tó sì fún wa ní dominion. Á jẹ́ ká lè họ́nà ẹ̀yin tí Ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́. Máa fún yín testimony kan ká tó continue. Testimony real testimony. Ìyàwó pásítọ̀ yìí Ọlọ́run anoint ẹ̀. Ó sì ń ṣe iṣẹ́ Ọlọ́run lò fún iṣẹ́ ìyanu nínú chọ́ọ̀chì wọn. Gbogbo àwọn tó ń gbàdúrà fún every Sunday làwọn èèyàn máa wá ń give testimony. Bọ́lọ́run ṣe bless àwọn, bọ́lọ́run ṣe lànà fún àwọn, bọ́lọ́run ṣe. Gbogbo nǹkan dẹ̀ ń lọ dáadáa fún àwọn èèyàn nínú chọ́ọ̀chì. Ní ìwà pásítọ̀ àti ìyàwó ẹ̀, wọn ní nǹkan kan. Kò sí àlàáfíà, kò sí peace inú ilé wọn. Wọ́n lówó, that was the finance wọn ó bad completely. So Sunday kan ó dé church, àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí ní give testimony. Àdúrà àti pastor gbà fún wọn last week. Báyìí ni Olúwa ṣèyanu o, Olúwa gbà á lójijì. Obìnrin yẹn ó rọra gbé báàgì ẹ̀, ó rọra kúrò nínú church. Ọkọ dẹ̀ ń wò ó pé ibo ni ìyá ìjọ ń lọ. Ó jáde kúrò. Ìgbà tọ́kọ parí service tó ṣe gbogbo ẹ̀ tọ́kọ délé. Kí ló dé tó máa fi kúrò nínú church bẹ́ẹ̀ yẹn? Kò dá ọkọ lóhùn. Ó ṣáà lọ set table. Ibi tọ́kọ ti máa jẹun. Ọkọ wò ó pé what is going on? Tí bá ṣẹ̀ máa bẹ̀, you know me. Kí ló dé? Kò sọ nǹkan kan, ó ṣáà set table. Ọkọ wò ó pé irú àwọn àwo tó ń kó sórí table ọkọ yóò tẹ̀ fi irú ẹ̀ jẹun rí. Gbogbo àwọn eléyìí tó bẹ́ẹ̀sì àwọn onúlé wọn ló ń kó sórí table. Ló ń sẹ́ẹ̀tì tébù fún ọkọ. Nígbà tó pé tó sẹ́ẹ̀tì gbogbo nǹkan tán, ọkọ ní ṣé a lè sọ̀rọ̀ ń sìn? Torí gbogbo nǹkan tó ń ṣe yìí kò yé mi. Gbogbo géèmù eléyìí àti kúrò lórí ẹ̀. À ń sọmọdé mọ́, ó ṣẹ̀ṣẹ̀ yìí ṣe gbogbo eléyìí. Ó kúnlẹ̀. Ó ní servant of God. Ó ní ìránṣẹ́ Ọlọ́run. Ó ní my house is in trouble. Ó wá ní ọkọ òun sọ pé bóun ṣe sọ pé ìránṣẹ́ Ọlọ́run. Ní tí obìnrin yìí kò wá rí pásítọ̀ àsọkọ ẹ̀. Ó rí àtìránṣẹ́ Ọlọ́run. Ó rí wípé ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ nínú ṣọ́ọ̀ṣì ló ń bùkún fún àwọn èèyàn. Ṣùgbọ́n tọ́kọ bá ti délé anointing yẹn ò sí ńbẹ̀. Nítorí ìyàwó ò rí anointing tó wà lórí ọkọ. Nígbà tọ́kọ bá sọ pé raise your hands nínú ṣọ́ọ̀ṣì rẹ̀, ṣèbọ́kọ ló ń sọ̀rọ̀. Oh, she's busy doing gbogbo iṣẹ́ ìjọ, doing, talking to people, doing all those things. So gbogbo tó ń ṣe kò sílé tó ń ṣe. So ńgbà tó sọ pé ìránṣẹ́ Ọlọ́run pé ilé tòun o kò sí àlàáfíà nílé òun. Òun wá òun fẹ́ kẹ́ gbàdúrà fún ilé òun. Ó ní pé ọkọ òun sọ pé anointing yẹn for the first time lòun fìlẹ̀ nínú ilé wọn. Pé anointing yẹn dẹ̀ wá bí àwọn ṣe sọ bẹ́ẹ̀ bó ṣe pè ní ìránṣẹ́ Ọlọ́run. Pé anointing yẹn dẹ̀ wá. And from that minute ìyàwó sọ pé gbogbo nǹkan ó bẹ̀rẹ̀ sí ní yí padà nínú ilé wọn. Ṣebí ní same ọkọ náà ni kò ń ṣe pé bóyá ó ń ṣègbéraga sọ́kọ ẹ̀ àbí bóyá ó ń bọ́kọ ìjà but dimension kí ni dimension Yorùbá? Ìhà. Ìfẹ́ lọ́mọ ẹ̀jọ́ ìhà
ìhà ti pé ọkọ ẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò bọ̀wọ̀ fún ìhà yẹn kò rí kò discern that she couldn't discern that dimension of her husband. Ó kàn mọ̀ pé ọkọ òun ni and he is the pastor. Kí ló kù tá a mọ̀ ń bẹ̀ her husband àjọ ń tún papọ̀ àjọ ń jí ni no big deal about him. But the big deal ni wípé ọkọ yẹn ìránṣẹ́ Ọlọ́run ni. The big deal tí Vashti ò rí ni wípé ọba tó ní pé kó wá kò kì í ṣe ọkọ ẹ̀ nìkan. Word power ọba tó jókòó sórí word power ni. Ọba tí ọ̀pọ̀lọpọ̀ ìlú pọ̀ sábẹ́ ẹ̀ ni. Òun ló ti jẹ́ pé Vashti dìsọ́nà ọba, ó dìsọ́nà authority, ó dìsọ́nà gbogbo àwọn èèyàn tí ọba balẹ̀ lórí ni. Ó ní ìtìjú ṣe bá Vashti. So tábà ti lè mọ dimension tó wà lórí èèyàn. Even Ọlọ́run fúnra wọn gangan tí àbá họ́nà Ọlọ́run ò ní họ́nà èèyàn. Ó ní ẹni tó bá họ́nà òun ló máa họ́nà. So mo fẹ́ ká try, mo fẹ́ ká ronú sí nǹkan tí mò ń sọ yìí dáadáa. Honor is the uniqueness, the value of a man. Kò lè má lè sọ gbogbo ẹ̀ Yorùbá dáadáa, but the Holy Spirit will help me láti jẹ́ kẹ́ really understand nǹkan tí mò ń sọ yìí. Torí mi fẹ́ ká mistake pé ẹ tí o bá ti ní ìgbéraga ó máa họ́nà. Èèyàn lè má mọ̀ o, èèyàn lè má mọ̀ ẹni tó yẹ kó họ́nà. Kò ń ṣèrànṣẹ́ Ọlọ́run nìkan, nígbà míì ó lè jẹ́ ìyá èèyàn. Ó lè jẹ́ pé ìyá èèyàn ló ní orí ọ̀fẹ́ kan tí èèyàn dẹ̀ ń wárú nǹkan yẹn, but èèyàn á dẹ̀ náà èèyàn ò ní mọ̀ wípé ìyá òun ní orí ọ̀fẹ́ yẹn. Àdúrà tí ìyá máa gbà fọmọ lásán tó máa ẹ̀ǹdì kìíní yẹn, ọmọ ò dẹ̀ ní rí grace yẹn. Ọmọ ò ní mọ̀ pé ìyá òun kárí irú grace yẹn. So ẹni tá a bá fún níṣẹ́ tó wà ní ọ́fíìsì kan tá dẹ̀ lọ́bẹ̀ tá nílò nǹkan tó wà lọ́fíìsì yẹn, á láti bọ̀wọ̀, á láti họ́nà ẹni yẹn ká bọ́lá fún, so that ẹni yẹn nǹkan tó wà in charge yẹn á lè fi favour wa, á lè rí favour gbà ń bẹ̀. Mo sọ fún wa last week, mo ní pé họ́nà òun ló máa ń bí favour o. Ẹni tí kò bá họ́nà èèyàn kò lè rójú rere o, kò lè rójú rere. So mo fẹ́ ká mọ̀ pé the ministry of men Ọlọ́run ò fi ṣeré o. Ṣèbó yẹ kọ́lọ́run bypass Samuel pé what's the big deal? Samuel mo ní kó lọ ordain David. Ó yá èèyàn míì lọ ordain David. But Ọlọ́run tún padà wá bá Samuel pé how long will you continue to mourn Saul? Mo ti reject Saul. Take your oil lọ ordain David. Ọlọ́run tún wá bá. Who is Samuel? So ẹ jọ̀ọ́, the ministry of men. Ẹ má jẹ́ ká misinterpret ọ̀rọ̀ Ọlọ́run o, torí mo mọ̀ pé a máa ro Psalm 146 verse 3 ní pé ká má ṣe gbẹ́kẹ̀ wa lé ọmọ aládé tàbí ọmọ ènìyàn. Nǹkan tí scripture yẹn mean ni wípé irú tí mo ti ní ọ̀nkù tó lówó kan báyìí, mo ti wá gbẹ́kẹ̀lé wípé torí pọ́ńkù mi lówó ó láti ṣerú nǹkan bí eléyìí fún mi. Mi ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Irú ìyẹn òun lẹ̀ṣẹ̀. Ẹni yẹn lè disappoint èèyàn, ṣùgbọ́n ìrànlọ́wọ́ wa látọ̀dọ̀ Ọlọ́run ló máa ti ń wá. Ṣùgbọ́n tí èèyàn kan Ọlọ́run máa lò kò ní jábọ́ látọ̀run. So tabadẹ wa lọ dishonor ẹni tí Ọlọ́run fẹ́ lò gangan ó tán. Àwa dàbẹ̀ ní pé prophecy ò wà fulfill. Àwa dàbẹ̀ ní pé nǹkan ò ṣeé ṣe. Torí ẹ̀ mo ṣe fún wa ní example ti Jésù Kristi ní last week ni pé Jésù Kristi fúnra wọn gangan kí ọ̀run tó ṣí fún ó láti honour John the Baptist. It's a spiritual principle tó ní agbára. Oúnjẹ ni Ọlọ́run fẹ́ ká mọ̀ ní ìwé Esther wípé honour can open any door. Honour kò kì í ṣe ládàá o, lift ni tó máa gbéyàn lọ sókè. Ìgbà tá à ń ṣe ìwé Nehemiah lọ́lọ́run ṣe ṣe ojú mi láti rí nǹkan tí Esther possess tó jẹ́ wípé ẹ tó bá lè ṣe ẹ tó bá lè máa lo spiritual tools yẹn kò sílẹ̀ tó mọ ọkọ̀ tí kò ní ṣì fún. So ẹ jẹ́ ká mọ the ministry of men. Nítorí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tán jẹ́ alágbára tí wọ́n ṣe ń kú pẹ̀lú agbára wọn. Nítorí kò sí ẹni tó họ́nà wọn, tó họ́nà that grace. Grace tó ń pè yẹn kò sí ẹni tó họ́nà ẹ̀ láti lè rí gbà. Nítorí kẹ́ tó lè rí gbà,
ẹ láti họ́nà ẹni tọ́lọ́run fún ní nǹkan yẹn kó tó lè di wípé ó lè jẹ́ ti èèyàn. Mo like First Peter chapter 2 verse 17. Pétérù kìíní orí kejì ẹsẹ̀ kẹtàdínlógún ó ní fear God, fear the king. Yẹ kí try ní Yorùbá ó ní ẹ bọ̀wọ̀ fún gbogbo ènìyàn, just honour everybody. Ẹni tí ò bá ní discernment pé ní discernment àti mọ̀ pé mo láti bọ́lá fẹ́ ni yìí kúkú honour everybody, just honour everybody. That way you just have your way. Ilẹ̀kùn ọ̀nà á máa ṣí, ilẹ̀kùn á máa ṣí. Nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, nítorí pé wọ́n dì sọ́nà àwọn òbí wọn lọ́nà ṣe tì o. Èèyàn míì ó dì sọ́nà ìránṣẹ́ Ọlọ́run tó wà lórí tọ́lọ́run fi sórí wọn nínú ìjọ, òun lọ́nà ṣe tì. Èèyàn míì ọ̀gá ẹ̀ ló dì sọ́nà ọ̀gá ẹ̀ ń bí iṣẹ́ ni o. Ìyàwó míì problem tó ní inú ilé ẹ̀ ní kó dì sọ́nà ọkọ tọ́lọ́run fi lé lórí. Ó kàn rí ọkùnrin tó fẹ́ bọ̀ kò rí grace pé ọkọ ló jẹ́, ọkọ lọ́lọ́run pé nítorí pé kò rí. Á bẹ̀rẹ̀ sí ní máa jẹ̀yà ni. Ọlọ́run ní jẹ́ ká jẹ̀yà lórúkọ Jésù o. So ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ronú pé kí ni ọ̀nà yìí gangan bá ṣe ń ka ìwé Ẹ́sítà kó lè mínísítà sí wa dáadáa. Ká tó lọ ka ìwé yẹn mo fún wa ní Proverbs 13:15 ní last week. Ìwé òwe orí 13 ẹsẹ̀ 15. Mo sọ fún wa pé òye rere ó máa ń fi ojú rere fún ni, ṣùgbọ́n ọ̀nà àwọn olùrékọjá ó máa ń ṣòro. Mo sọ fún wa pé àwọn olùrékọjá kò kì í ṣe aláìgbàgbọ́ ni wọ́n o, ṣùgbọ́n wọn kàn bọ̀wọ̀ fún òfin Ọlọ́run ni o. Àwọn máa ń rú òfin Ọlọ́run, wọ́n ń violate òfin Ọlọ́run, òun ni. So ẹ tó bá sì ti ń violate òfin Ọlọ́run kò bọ́lá fún Ọlọ́run ni. So ìṣòro hardship ló máa ń bí. Ṣùgbọ́n ẹni tó bá ní òye rere, good understanding, tó mọ̀ pé spiritual principle yìí, ọ̀nà yìí ó ṣe pàtàkì. Spiritual principle tó lágbára ni, tó bẹ̀rẹ̀ sí ní ọ̀nà àwọn èèyàn, tó ń ọ̀nà ẹni tó wà ní authority, tó ń ọ̀nà òbí, tó ń ọ̀nà gbogbo èèyàn. Favour ojú rere ló máa bí fún ojú rere ni. Ọlọ́run á fún wa lórí ọ̀fẹ́ o láti lè máa mọ ẹni tó yẹ ká bọlá fún lórúkọ Jésù. Ìkẹta tí mo kàn fẹ́ sọ ni pé Ọlọ́run ló máa ń gbéyàn ga o. Á gbéyàn láti àtàn, á sì gbé sórí throne. God exalts from the pit to the pinnacle. Psalm 75, ìwé Dávidi 75 verse 6-7. Ó sọ wípé nítorí tí ìgbéga kò ti ìlà oòrùn wá tàbí ní ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni kì í ṣe láti gúúsù. Ṣùgbọ́n Ọlọ́run ni onídàájọ́, ó sọ ọ̀kan kalẹ̀, ó gbé ẹlòmíràn lékè. Ọlọ́run ló máa ń gbéyàn lékè o. Promotion comes from the Lord. Látọ̀dọ̀ Ọlọ́run ni. Ẹ máa rí ọwọ́ Ọlọ́run ní chapter 2 ní ìwé Ẹ́sítà yìí. Promotion tó wá yìí, even though Ẹ́sítà ní oore ọ̀fẹ́ fún honor, ó dẹ̀ tún ní for grace. Ṣùgbọ́n Ọlọ́run fúnra wọn gangan ni wọ́n promote Ẹ́sítà. Ìkan tí Ẹ́sítà fi jẹ́ kí ìlérí Ọlọ́run kó lè wá sí ìmúṣẹ ni wípé Ẹ́sítà lo honor yẹn níbi tó yẹ kó ti lò ó. Ẹ́sítà fi honor, ó fi gba ipò ayaba, ó fi honor, ó fi ṣẹ́gun ọ̀tá ẹ̀, ó fi honor, ó fi gba gbogbo orílẹ̀-èdè, gbogbo ìran, kò tẹ̀sí orílẹ̀-èdè, gbogbo Júù, ó fi gbà wọ́n là. So tábà ti ní òye àwọn kan tí mo sọ yìí, tábà wá ń ka chapter 2, ó máa jẹ́ kó yé wa dáadáa ju pé kakàn ká lọ. Ẹ jẹ́ ká sáré ka chapter 2. Ẹ́sítérì di ayaba. Lẹ́yìn nǹkan wọ̀nyí, between chapter 1 and chapter 2, ọdún 4 ti kọjá. A máa rí nígbà tá a bá ń kà lọ. Torí lẹ́yìn tí wọ́n ti yọ Váṣítì kúrò,
ọba lọ sí ogun, ọba yẹn lọ ja ogun Greece, òun lọba yẹn lọ jà. So ńgbà tó bá máa fi ja ogun tán, even though wọ́n lose ogun yẹn, wọ́n kùnà, àwọn èèyàn wọn kú ní rẹpẹtẹ. Àwọn Greece at the end of the day náà wọ́n máa gba ìjọba lọ́wọ́ wọn. So lẹ́yìn nǹkan wọ̀nyí, nígbà tí ìbínú Ahasuerusi ọba wa túká, ó rántí Fáṣítì àti ohun tí ó ṣe àti àṣẹ tí a ti pa nítorí rẹ̀. Nígbà náà ni àwọn ọmọ ọ̀dọ̀ ọba ti ṣe ìránṣẹ́ fún un wípé jẹ́ kí a wá àwọn wúńdíá tí ó lé ẹwà fún ọba, kí ọba kí ó sì yan olórí ní gbogbo ìgbèríko ìjọba rẹ̀, kí wọn kí ó lè ṣa àwọn wúńdíá tí ó lé ẹwà jọ wá sí Ṣúṣánì ààfin, sí ilé àwọn obìnrin, sí ọ̀dọ̀ Hegai. Mo fẹ́ ká fi ọ̀rọ̀ Hegai yẹn ẹ má gbàgbé ẹ jọ̀ọ́, sí ọ̀dọ̀ Hegai. Hegai yìí ó ní ìwẹ̀fà ọba, olùtọ́jú àwọn obìnrin, gbogbo àwọn obìnrin tó wá ń bá ọba. Hegai yìí òun ló ń tọ́jú wọn o, òun ló ń tọ́jú gbogbo obìnrin tó máa lọ sọ́dọ̀ ọba Ahasuerusi. Kí a sì fi èlò ìmẹ̀lùmọ́ wọn fún wọn. Ní verse 4, kí wúńdíá náà tí ó bá wù ọba kí ó jẹ àyàbá ní ipò Fáṣítì. Nǹkan náà sì dára lójú ọba. Ọba sì gbà bẹ́ẹ̀ tó yá, ẹ lọ kó àwọn wúńdíá wá, àwọn virgins ní gbogbo provinces òun. Anybody tó bá ti jẹ́ virgin tó dẹ̀ beautiful tó lẹ́wà, ẹ kó wọn wá. Wọ́n kó gbogbo wọn wá. Ọkùnrin ará Júdà kan wà ní Ṣúṣánì ààfin. Orúkọ ẹni tí ń jẹ́ Mọ́dékáì ọmọ Jairi, ọmọ Sẹ́mẹ̀, ọmọ Kiṣi ará Benjamin. Ṣé mọ̀ pé lẹ́yìn ìgbèkùn àwọn kan ti padà, àwọn kan tẹ̀lé Ẹ́sírà lọ, àwọn kan tẹ̀lé Nehemiah ṣàrántí pé àwọn eléyìí àwọn ò kúrò, àwọn dúró sí Babylon ni. Mọ́dékáì wà nínú àwọn tó dúró sí Babylon. Even though nígbà tó ń kó wọn nígbèkùn ni wọ́n gbé Mọ́dékáì wá, but Esther tiẹ̀ wọ́n bí Esther sí Babylon ni. Torí ẹ̀ ni wọ́n ṣe fún lórúkọ Persia. Esther ò kì í ṣe Christian name, orúkọ wọn Persia ni. Morning star, wọ́n lóríṣà kan tó máa ń jẹ tí ó máa ń fi bọ́ láràárọ̀, tí wọ́n sọ pé tí gbogbo òrùn bá ti fẹ́ ṣe pé òun sì máa ń ṣáì. So orúkọ Persia ni Ẹ́sítérì. Ṣùgbọ́n orúkọ ti Júù, orúkọ tí wọ́n fún gangan òní Hadassah, bọ́ wọn kì í pè lórúkọ yẹn. Orúkọ ti ará Babylon, orúkọ ti Persia yẹn ni wọ́n fi ń pè Esther. So ọkùnrin yìí, Mọ́dékáì yìí, òun ló jẹ́ bàbá fún Esther. Òun kọ́ ló bí Esther. Ọmọ ọ̀nkù ẹ̀, ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ẹ̀, bóyá àbúrò ni àtàwọn pé ọ̀nkù òkè ẹ̀gbọ́n ẹ̀, ọmọ ọ̀nkù ẹ̀ òun ni Esther. Ṣùgbọ́n bàbá Esther ti kú, ìyá Esther ti kú. So Mọ́dékáì wá gbà láti tọ́jú Esther bí ọmọ tí òfin rẹ̀ bí gangan. So ẹni tí a ti mú lọ láti Jerusalem pẹ̀lú ìgbèkùn tí a kó lọ pẹ̀lú Jekoniah ọba Juda tí Nebukadnesari ọba Bábélì tó kó lọ. Òun ni ó sì tọ́ Hadassah dàgbà. Hadassah ni Esther, èyí ni Ẹ́sítérì, ọmọbìnrin arákùnrin bàbá rẹ̀, nítorí kò ní bàbá bẹ́ẹ̀ ni kò ní ìyá. Wúńdíá náà sì ní ẹwà, ó sì dára láti wò. Ẹni tí nígbà tí bàbá àti ìyá rẹ̀ ti kú tán, Mọ́dékáì mú un ṣe ọmọbìnrin òṣìkálá rẹ̀. Ó sì ṣe nígbà tí a gbọ́ òfin ọba. Gbogbo èèyàn ti gbọ́ òfin ọba pé kán lọ kó àwọn wúńdíá wá ní gbogbo provinces. Mọ́dékáì ẹ̀rù ti ẹ̀ bá wípé ọmọ tí mo fi ṣọmọ yìí, even though beautiful, ó lẹ́wà, ó ṣe é rí, ṣùgbọ́n tí ọba bá lọ mọ̀ wípé Júù ni, ṣé ẹ̀rù pọ́ bá máa gbà ní ẹni tẹ́ pé wà lóko ẹrú. Ọba ò ní fẹ́ wọn, sábà tí ẹ̀ mọ̀ pé Júù ni, wọ́n máa disqualify ẹ̀, wọ́n tẹ̀lé jẹ́ kó tẹ̀lé àwọn wúńdíá yẹn. So but ẹ̀rù ò bá Mọ́dékáì sọ pé kí Esther náà kó tẹ̀lé àwọn wúńdíá. So ó sì ṣe nígbà tí a gbọ́ òfin ọba àti àṣẹ rẹ̀, nígbà tí a sì ṣa ọ̀pọ̀lọpọ̀ wúńdíá jọ sí Ṣúṣánì ààfin sí ọwọ́ Hegai, a sì mú Ẹ́sítérì wá sí ilé ọba pẹ̀lú sí ọwọ́ Hegai
olùtọ́jú àwọn obìnrin. Ẹni pé Bible ń tẹnu mọ́ olùtọ́jú àwọn obìnrin, olùtọ́jú àwọn obìnrin. Mínísírì ọkùnrin yìí, mínísírì Hẹ́gà yìí, òun lélẹ́yìí. Òun ló mọ̀ gbogbo nǹkan tó yẹ kán ṣe fóbìnrin tí ọba yìí máa rí tí kò ní lè resist, tí kò ní lè kọ̀. Ọkùnrin yìí nìkan ló mọ̀, Hẹ́gà yìí nìkan ló mọ̀. So verse 9, wúńdíá náà sì wú Esther ni òun gbà tí Hẹ́gà rí. Ó wu Hẹ́gà yìí. Ó sì rí ojú rere. Nígbà tá a ṣe Nehemiah, mo sọ fún wa wípé oore ọ̀fẹ́ kan wà lórí Nehemiah. Mo rí oore ọ̀fẹ́ náà, mo ní favour là ń pè ṣàrántí. Mo ní ojú rere. Ó máa ń rí ojú rere pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Oore ọ̀fẹ́ yìí ó wà lórí Esther. Esther ní oore ọ̀fẹ́ yìí. So nígbà tí ọkùnrin Hẹ́gà yìí tó máa rí Esther, ó ṣojú rere fún Esther. Esther rí ojú rere gbà lọ́dọ̀ rẹ̀. Ó sì yára fi èlò ìwẹ̀nùmọ́ rẹ̀ fún un àti ìpín oúnjẹ tí ó jẹ́ tirẹ̀ àti obìnrin méje tí a yàn fún un láti ilé ọba wá. Ó sì ṣí lọ àti àwọn wúńdíá rẹ̀ sí ibi tí ó dára jù ní ilé àwọn obìnrin. Torí pé ó rí ojú rere gbà pẹ̀lú Hẹ́gà, ibi tó dára jù nílé àwọn obìnrin, òun ni wọ́n fún ọmọ Júù. Wọn gbọ́dọ̀ bá fún ọmọ Júù ni o, òun ni wọ́n fún Esther yìí. Verse 10, Ẹ́sítérì kò tíì fi àwọn ènìyàn rẹ̀ tàbí àwọn ìbátan rẹ̀ hàn nítorí Mọ́dékàì pàṣẹ fún un kí ó má ṣe fi hàn. Mọ́dékàì sọ fún wípé má jẹ́ kán mọ̀ pé Júù ni ẹ o, má disqualify ara ẹ̀. Ẹ jẹ́ ká wò ó tó bá jẹ́ pé ọmọ tí kò họ́nà bàbá, ọmọ bàbá ni Mọ́dékàì jẹ́ fún, tí kò họ́nà bàbá, tí bàbá bá sọ fún wípé wá ọba ń wáyàwó o, wọ́n ní kí gbogbo àwọn wúńdíá tó lẹ́wà kan máa bọ̀. Tí ọmọ yìí sì mọ̀ wípé nínú gbogbo àwọn wúńdíá yẹn, tí ọba bá ti mú èèyàn kan tán, àwọn tó kù wọn lè lọ́kọ mọ́. Wọ́n máa wà lágbàdá, wọ́n máa wà láàfin ọba ni. Tọ́ba bá tún fẹ́ rí kankan nu wọn, wọ́n á tún mú lọ. Ilé tọ́ba ọba sì fẹ́ rí mọ́, ibẹ̀ ló máa wà tó máa fi kú, kò ní bímọ, kò ní lọ́kọ. Ok, irú ọmọ mélòó ló máa fẹ́ lọ kóra ìsirú nǹkan bẹ́ẹ̀ yẹn? Because ó yẹ kọ́mọ yẹn lè bi Mọ́dékàì wípé tí wọ́n bá lọ mú òun kọ́, àbí tó bá tẹ̀ lọ mọ̀ pé Júù lòun tó bá lọ pa òun kọ́. Ṣùgbọ́n Esther jẹ́ ẹni tó máa ń bọlá fún èèyàn, ó bọlá bàbá fún Mọ́dékàì, pé Mọ́dékàì ò lè ṣì òun lọ́nà. Tí Mọ́dékàì bá sọ pé kóun lọ ṣe nǹkan torí ó mu bí ọmọ tìkálà rẹ̀ ni. Tí Mọ́dékàì bá sọ pé kóun lọ ṣe nǹkan, Mọ́dékàì rí nǹkan tó dáa fóun ni. Ó bu ọlá fún ọ́fíìsì bàbá, ó gbọ́ ọ̀rọ̀ sí Mọ́dékàì lẹ́nu, kò bá Mọ́dékàì jiyàn, ó sì tẹ̀lé wọn, ó sì lọ. Nítorí Esther ní choice, ó lè sọ pé mi ò lọ. Ètò èmi fẹ́ bímọ, mo fẹ́ lọ́kọ ń tèmi, kí ni mo fẹ́ lọ ṣe? Tán bá tẹ̀ lọ mọ̀ pé Júù ni mí, ṣọba máa fẹ́ Júù ni, ọmọ ẹrú nínú tó ṣẹ̀ bọ̀ kúrò ní ìgbèkùn. But ó gbọ́rọ̀ sí Mọ́dékàì lẹ́nu, ó sì lọ. So Mọ́dékàì verse 11, Mọ́dékàì á sì máa rìn lójoojúmọ́ níwájú àgbàlá ilé àwọn obìnrin nítorí Mọ́dékàì yìí fún rẹ̀ kankan. Grace yìí náà ó wà lórí Mọ́dékàì nítorí níwájú ààfin ọba ni Mọ́dékàì gan wà tó ti máa ń rìn káàkiri, tó ti ń wo gbogbo trade, gbogbo bọ́n ṣe ń ṣe òwò, gbogbo kan tó ń ṣe. So ó máa ń fìyẹn lọ́mọ wo Esther lójoojúmọ́ wípé ọmọ tí mo mú wá yìí o, ṣàlàáfíà ló wà, ṣé wọ́n ti mọ̀ pé Júù ní báyìí, kọ́mọ ti ṣe nǹkan kan sọ́mọ yìí. So náà lọ ń wò ó bí bàbá dáadáa, ó lọ ń wo ọmọ yẹn lójoojúmọ́. Ǹjẹ́ nígbà tí ó kan olúkúlùkù wúńdíá láti wọ ilé tọ̀ Ahasuérósì ọba lọ, lẹ́yìn ìgbà tí òun bá ti gbé oṣù 12, oṣù 12 ni wọ́n fi ń tọ́jú àwọn obìnrin yìí o. Ní the first oṣù 6, wọ́n á kọ́kọ́ fún wọn ní onírú òróró tó máa fi pa wọ́n lára ti òjíá fún oṣù 6. Lẹ́yìn tí òjíá yẹn, wọ́n á tún wá lo òróró olóòórùn dídùn láti fi tún pa gbogbo wọn lára to make sure wípé gbogbo nǹkan ló dáa kó tó di pé wọ́n máa lọ yọjú sí ọba. So verse 13, báyìí ni wúńdíá náà wá sí ọ̀dọ̀ ọba.
ohunkóhun tí ó bá béèrè ni a sì fi fún un láti bá a lọ láti ilé àwọn obìnrin lọ sí ilé ọba. Gbogbo àwọn 400 àwọn obìnrin wúndíá tán kó wá yìí, ohunkóhun tán bá béèrè fún lọ́wọ́ Hegai ẹ̀tàn fi ṣe olórí wọn, ìwẹ̀fà tó ń tọ́jú àwọn obìnrin, ohunkóhun tó bá wù wọ́n lọ́ lè béèrè lọ́wọ́ Hegai á sì fi fún wọn. Òun ni wọ́n á lò, òun ni wọ́n á fi lọ sọ́dọ̀ ọba. So verse 14, tán bá ti lọ sọ́dọ̀ ọba lásìkò tó bá ti kàn wọ́n, ẹni tó bá ti lọ lé àṣálẹ́ á padà ní àárọ̀ ọjọ́ kejì. Ṣùgbọ́n tó bá ń padà kò ní padà sí ibi tó ti tọ́jú wọn. Nísìnyí ó máa wá lọ join àwọn obìnrin tán wà nínú pálásì lọ́wọ́ ìwẹ̀fà míì, ọ́ndà ìwẹ̀fà míì tó ń pè ní ṣé ṣáfgásì lórúkọ ẹ̀ ní Yorùbá. Bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ti yẹn lọ́tún wá ń lọ wọn wá ń padà sọ́dọ̀ Hegai mọ́. Iṣẹ́ Hegai ní pé kó ti prepare àwọn kán lè wú ọba. Lẹ́yìn ìyẹn tọ́ba bá ti bá wọn lò pọ̀, sí gbogbo wọn ló bá lò pọ̀, gbogbo wọn ló ní sẹ́ẹ̀sì pẹ̀lú. Tó bá ti bá wọn lò pọ̀ tán, eléyìí tí ò bá ti fẹ́ á máa padà sọ́dọ̀ Ṣáfgásì ìwẹ̀fà ọba tí ń ṣe olùtọ́jú àwọn obìnrin. Òun kò sì gbọ́dọ̀ wọlé tọ̀ ọba wá mọ́ bí kò ṣe pé inú ọba bá dùn sí i tí a bá sì pè é ní orúkọ. Tọ́ba bá tún pè bó jẹ́ 20 years lẹ́yìn yẹn lọ́ba tún rántí pé ìkan ń jẹ́ orúkọ báyìí nínú wọn, ó yá ẹ lọ pè yín wá kó wá yẹn lórúkọ. Ó tán. Lẹ́yìn yẹn kò tún sí nǹkan kan mọ́, wọn sì gbọ́dọ̀ lọ́kọ, wọn sì lè bímọ, wọn lè kúrò ní pálásì mọ́. Imagine 400 virgins. So ní verse 15, mo fẹ́ ká pay attention sí verse 15 ẹ jọ̀ọ́. Ǹjẹ́ nígbà tí ó kan Esther ọmọ Abihaili arákùnrin Mordecai, ẹni tí ó mú sí ọmọ ara rẹ̀ láti wọlé tọ̀ ọba lọ, òun kò béèrè ohunkóhun. Ṣé kí kan tí Esther ṣe? Gbogbo wọn lọ béèrè, aṣọ báyìí mo fẹ́ wọ̀, irú bàtà báyìí mo fẹ́ lò, irú òróró báyìí ni kàn fi pa mí lára, irú báyìí mo fẹ́ kàn ṣe ṣerú mi. Ṣùgbọ́n nígbà tó kan Esther ò béèrè ohunkóhun lọ́wọ́ Hegai. Esther rò pé Hegai, ìwọ ló ti máa ń tọ́jú àwọn obìnrin fún ọba yìí, ìwọ ló wà nípò yìí, ìwọ ló mọ ọba Ahasuerus, ìwọ ló mọ ọkọ tọ́ba yìí fẹ́, ikọ́ tó bá ti wù wọ́n tó mọ̀ pé ó wù wọ́n ọba, òun ni kò fún mi láti lò. Ṣé rí ibi tí họ́nà ti wọlé? Bẹ́ẹ̀ni. Tó yé wa. Ó yé wa mà. Help me to explain this thing. Ó yé wa dáadáa. Ó yé wa. Ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀mí ìtẹríba. Ó ju ẹ̀mí ìrẹ̀lẹ̀ lọ. Ó mọ ọ́fíìsì kan tí mo ń pè ní họ́nà nǹkan tí mo fẹ́ ka understand yẹn bí example ìyàwó pásítọ̀ tí mo fún wa. Ó mọ̀ wípé ẹni yìí ló wà ní ipò yìí. Ó mọ̀ pé ẹni yìí ló mọ̀ nǹkan tí ọba fẹ́. Èmi ò sí nípò yìí. Bàbá mi Mordecai ò sí nípò yìí. Ẹni yìí ló ti máa ń múra fáwọn obìnrin tó máa lọ ń ba ọba. Ó mọ̀ nǹkan tí ọba fẹ́. Ṣé bóun ló mọ̀ nǹkan tó ń lò fún Vashti nígbà tó bá mú Vashti? So I want to leave it to you. It's your office. I honor the grace. Mo honor orí ọ̀fẹ́ tó wà lórí ẹ̀ Hegai. Ikọ́ tó rò pé ọba fẹ́ tó bá nífẹ̀ẹ́ sí òní kò fún mi, kó jẹ́ kí n fi para, òní kò jẹ́ kí n wò, òní kò jẹ́ kí n fi lọ bá ọba. Mo máa ń làkàtí máa béèrè question kan lọ́wọ́ ẹ̀mí mímọ́ tí bá ń ka Bible, tí n bá mọ nǹkan kan máa béèrè. Kí ló dé tí Esther ò fi béèrè fún ohunkóhun? Àti pé kí ni Hegai fún tí ò fún àwọn tó kù? Kí ni ìdí tó yẹ pé ńgbà tó bá máa fi rí báyìí, ọba sọ pé ó dájú gbogbo obìnrin lọ tóun sì rí, including Vashti, kò kí ń ṣe lára àwọn wúndíá yẹn nìkan. Ọba sọ pé ó dájú lójú ọba, ó dájú gbogbo obìnrin lọ pátápátá, kò sóbìnrin kankan tó yí pọ̀ sí. Kí ni Hegai ṣe fún un? Kí ni Hegai ṣe fún un? Kí ló fún un? Ánsà tí mo gbọ́ ni wípé òróró kan wà tí ọba Ahasuerus tó fẹ́ràn ní gidi. Ọ́ìlì yẹn tí ọba bá ti gbọ́ òórùn ọ́ìlì yẹn bí òórùn ara ẹ̀ ni ọba ò lè resist ẹ̀. Nígbà tí ọmọ yìí sì ti fún Hegai ní opportunity ní orí ọ̀fẹ́ láti fún òun ní nǹkan tó mọ̀ wípé ọba máa fẹ́ràn.
nǹkan tó mọ̀ wípé òun lè lò torí òun ló máa ń múra fáwọn obìnrin láti lọ bá ọba. Ọkùnrin yẹn wá fún ní òróró náà kó fi para. Òun ló ń pè ní Esther anointing. Tẹ́bá lọ́wọ́ tó ń kàwé tán kọ̀wé tán sọ pé ìgbà tí mo ṣẹ̀ gbọ́n ni mo ṣẹ̀ mọ̀ wípé so nǹkan tó ń pè ní Esther anointing lélẹ́yìí. Ibi bẹ́ẹ̀ ni bọ̀ kí ló pè fún wéè kí ló la ọ̀nà kí ọkùnrin yẹn lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún Esther nítorí ó hànà orí ọ̀fẹ́ ó fi ọlá fún orí ọ̀fẹ́ tó wà lórí ọkùnrin náà kó fi ṣe kókò ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ nìkan lóòótọ́ ó ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n ó ṣe bọlá fún Mọ́dékáì pé ipò bàbá ni Mọ́dékáì wà fún mi ipò tí bàbá mi bá mi sọ òun ni màá ṣe bẹ́ẹ̀ ló ṣe bọlá fún Hegai pé ìwọ la fi sípò ìwọ ló mọ nǹkan ṣe bó mọ nǹkan tí Báṣì lò tó bá fi rí tó fi sọ pé Báṣì gangan kan ni mo fẹ́ nǹkan tó mọ fi ń múra fún wọn tó ń wù wọn bá just do it give it to me honor tó fún Hegai ló jẹ́ kí Hegai ló jẹ́ kó fún ní òróró náà tí Esther máa fi para nígbà tí Esther fi máa jà jọ sí ọba sọ pé kò sóbìnrin kankan tó dáa tó Esther. So bẹ́ẹ̀ ni a mú Esther wá sí ọ̀dọ̀ Ahasuérusi ọba sínú ilé ọba ní oṣù kẹwàá tí í ṣe oṣù Tíbétì sí ọdún keje ṣẹlẹ̀ pé ọdún kẹta ìjọba ọba yìí ni wọ́n lé Váṣítì kúrò tó ọdún keje ìjọba ọba yìí la lọ mú Ẹ́sítérì bá ọba ká lè rántí pé ọdún mẹ́rin ti kọjá láàrin ẹ̀ ni mo ṣe sáré ka scripture yẹn so ọba sì fẹ́ràn Ẹ́sítérì ju gbogbo àwọn obìnrin lọ verse 17 ju gbogbo àwọn obìnrin lọ kò kì í ṣe àwọn wúndíá yẹn nìkan o gbogbo obìnrin tó wà nínú pálásì àtàwọn tó ti mú àtàwọn tó ti lọ Bible sọ pé ọba sì fẹ́ràn Ẹ́sítérì ju gbogbo àwọn obìnrin lọ òun sì rí oore ọ̀fẹ́ àti ojú rere lọ́dọ̀ rẹ̀ ju gbogbo àwọn wúndíá ó rí oore ọ̀fẹ́ ju gbogbo àwọn wúndíá 400 tó kù tí wọ́n ti prepare tí wọ́n ti lọ bá ọba ó rí oore ọ̀fẹ́ yẹn gbà tó jẹ́ pé ọba láti ṣe adé lórí ara ó gbé sórí Esther ní ó gbé sórí bẹ́ẹ̀ ni níbi tí ó dùn mọ́ ọba yẹn dé ọba gbé adé orí ara ẹ̀ ó gbé sórí Esther ó sì ti ṣe ayaba nípò Váṣítì. Ẹjọ́ mo fẹ́ tabadélé mo fẹ́ ká ronú sí nǹkan tí mo sọ yóò tèké mi náà táìmù àti process ẹ̀ wípé ṣé pé ọ̀nà ló dẹ̀ sílẹ̀kùn tó eléyìí fún Esther àbá tó ọ̀nà pé ó kàn ọ̀nà ẹ̀ńtà fún níṣẹ́ tó ń ṣeṣẹ́ yìí ó kàn ọ̀nà Hegai ó dẹ̀ jẹ́ kí Hegai lọ mú nǹkan tí ọba ò lè kọ́ tọ́ba ò lè resist ó dẹ̀ fún Esther láti lò ó nígbà tó bá sì máa rí Esther kò sóbìnrin kankan tó wu ọba tó Ẹ́sítérì ọba sì ṣe àsè ńlá fún gbogbo àwọn olórí rẹ̀ àti àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ àní àsè ti Ẹ́sítérì feast of Esther ọba tẹ̀ rí lè ṣe feast lọ́tọ̀ fún Esther ni nítorí Esther dùn mọ́ ọba nínú ó sì fi ìsinmi fún gbogbo àwọn ìgbèríko ó declare public holiday ni ó ṣe ìtọrẹ gẹ́gẹ́ bí ọwọ́ ọba ti tó then from 19 to 23 kẹ́lẹ̀ máa rí ọwọ́ Ọlọ́run ní gbogbo nǹkan tó ń lọ ni o kẹ́lẹ̀ máa pọ́ Ọlọ́run gangan ló ti kọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sílẹ̀ Mọ́dékáì yọ ọba nínú ewu nígbà tí a sì kó àwọn wúndíá náà jọ ní ẹ̀rí kejì tó wọ́n ti kó wọn jọ the second time lẹ́yìn tán ti mú queen kúrò lára wọn nígbà náà ni Mọ́dékáì jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Ẹ́sítérì kò tí ì fi àwọn ìbátan tàbí àwọn ènìyàn rẹ̀ hàn títí dìsinsìnyí bí Mọ́dékáì ti pàṣẹ fún un tó bá jẹ́ pé èèyàn míì nígbà tó ti di queen ṣé kò sí ní ìsọfọ́ba wípé wòjú ni mi ò mo kún ti di queen sí ṣùgbọ́n Esther ò sọ̀rọ̀ Bible sọ pé nítorí Esther ń pa òfin Mọ́dékáì mọ́ bí ìgbà tí ó wà ní abẹ́ ìtọ́ rẹ̀. Ó hànà bàbá yìí, ó hànà Mọ́dékáì, even though ó ti daya ọba, even though ó ti di ìyàwó world power, ṣùgbọ́n ó sì bọ̀wọ̀ fún bàbá yìí. Ó sì hànà gírèdì tó wà lórí Mọ́dékáì.
kò sọ fún anybody. So verse 21 ilé ọjọ́ wọn ni nígbà tí Mordecai jókòó lé ẹnu ọ̀nà ilé ọba. Méjì nínú àwọn ìwẹ̀fà ọba, àwọn tó ń bá ọba ṣiṣẹ́, Bíktánì àti Tẹ́rẹ́sì, àwọn inú ń bí wọn sí ọba, àwọn sì fẹ́ ṣe kú, wọ́n wá máa ṣe máa pa ọba, tó máa gbọ́wọ́ wọn lé ọba Ahasuérusi. Verse 22 ikọ̀ náà sì di mímọ̀ Mordecai. Mordecai gbọ́ gbogbo plan ibi tó ń ṣe, ètò tó ń ṣe láti pa ọba. Ó sì sọ fún Ẹ́sítérì ayaba. Ẹ́sítérì sì fi ọ̀rọ̀ náà hàn ọba ní orúkọ Mordecai. Ṣẹ́mọ̀ Ẹ́sítà ò lọ kó sọ pé mo gbọ́ pé àwọn báyìí, ṣẹ́mọ̀ pé èèyàn míì á sọ pé mo gbọ́ pé àwọn báyìí plan o kí ọba kẹwàá kẹ́fù, ṣùgbọ́n ó sọ fún ọba wípé Mordecai, kò sọ pé bàbá òun, pé Mordecai ìkan náà wọn tó wà nínú lẹ́nu ilẹ̀kùn ló ń ta géètì ń ta ló mọ̀ gbọ́ wípé wọ́n ń plan láti pa ọba. Verse 23 nígbà tí wọ́n sì wádìí ọ̀rọ̀ náà, wọ́n wádìí lóòótọ́, wọ́n investigate, wọ́n sì rí i pé lóòótọ́ ni wọ́n rí ìdí rẹ̀. Nítorí náà a so àwọn méjèèjì rọ sórí igi, a sì kọ ọ́ sínú ìwé ìrántí níwájú ọba. Wọ́n kọ sínú ìwé ìrántí pé Mordecai ló jẹ́ kí wọ́n má rí ọba, kán má rí pa. Even though ọba ò tí ì ṣe kankan ń pa ẹ̀, ṣùgbọ́n a ti kọ sínú ìwé ìrántí nítorí ó ní nǹkan tọ́lọ́run fẹ́ lò fún, ó ní nǹkan tọ́lọ́run plan ló ti jẹ́ kí gbogbo irú eléyìí ṣẹlẹ̀, kí Mordecai gbọ́ níbi tán sí ń plan kó lè wà nínú ìwé ìrántí ọba wípé Mordecai ló ṣe irú oore bí eléyìí fún ọba. Ẹ jọ̀ọ́ oore ọ̀fẹ́ láti understand ìwé Ẹ́sítà yìí, Olúwa fi fún wa lórúkọ Jésù. Ìwé yìí ní agbára, Ẹ̀mí Mímọ́ á fúnra wọn ṣe àlàyé nítorí oore ọ̀fẹ́ tó wà lórí Ẹ́sítà yìí. Tí a bá bẹ̀rẹ̀ sí ní lò ó, a máa command result ni o. Ní gbogbo ọ̀nà ni o, a máa command result. Obìnrin tí ilé ẹ̀ tí gbogbo nǹkan ti dàrú ní marriage ẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní lo oore ọ̀fẹ́ họ́nà yìí. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní họ́nà ọkọ, ojú rere ọkọ ló máa rí. Favour á bẹ̀rẹ̀ sí ní jáde. Bó jẹ́ níbi iṣẹ́ ló ti ní problem pẹ̀lú bọ́ọ̀sì ẹ̀, ìwọ bẹ̀rẹ̀ sí ní họ́nà bọ́ọ̀sì ẹ̀. Tí ẹ ra Christmas gift fún kó fi káàdì sí. Thank you for being a good boss. Kẹ̀wá wò kan sí ọkùnrin àbóbìnrin náà máa ṣe. No man is immune to honour. Mo sọ fún wa ní last week. Kò sí ẹ̀ta bọ́lá fún tó sọ pé èèwọ̀ ni òun fẹ́ ká bọ́lá fóun. Kò sí. Ọlọ́run fúnra wọn fẹ́ ká bọ́lá fún àwọn. Tá bá bọ́lá fún Ọlọ́run, Olúwa sọ pé òun á sì bu ọlá fún wa. So ẹ jọ̀ọ́, this grace call honour. This grace, oore ọ̀fẹ́ tá à ń pè ní honour yìí àti favour, mo fẹ́ ká ronú ẹ̀ dáadáa. Tá bá lè ṣe research lórí ẹ̀ pàápàá. Ọ̀ǹtí tá bá mọ̀ pé a bẹ̀rẹ̀ sí ní fi lò nínú ayé wa, á wá jẹ́ ká rí wípé nǹkan tó lágbára ni. Mo sọ fún wa pé kò kì í ṣe lift pé kò kì í ṣe ládà, kò kì í ṣe àtẹ̀gùn àbí kí ló ń pe ládà. Lift ni tọkàn máa gbéyàn báyìí tó dẹ̀ máa gbéyàn lókè. Sáré bó ṣe gbé ọmọ ẹrú tó dẹ̀ sọ di ọba. Mo rántí orí kan tí Yínká Aláṣeyọrí sọ pé bádà ni wáyé ṣe máa ń ṣe lèyí o. Ṣé nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn. Ó máa ń ṣẹ́rú dọmọ. Ó máa ń ṣẹ́rú dọba. Wọ́n ní kò sáàyè lókè. Ó wáyé fún mi lókè. Ó gbógo fọ́lẹ̀ mi. Ìyanu lórúkọ rẹ̀. That is the God that we serve. Ó máa ń sọ ẹrú di ọba. Kò sí nǹkan tọ́lọ́run wà yìí tí kò lè ṣe. Ṣùgbọ́n ẹni tó bá bọlá fọ́lọ́run, òdo Ọlọ́run máa bọlá fún. Ẹ́sà bọlá fún Ọlọ́run. Nítorí ó bọlá fún ẹni tó fi ṣe bàbá. Nítorí ó bọlá fún ẹni tó fi sábẹ́ rẹ̀ pé kó tọ́jú rẹ̀. A sì rí ibi tí họ́nà, àríbi tó gbé Ẹ́sà, àríbi tó gbèdé. Bá ṣe ń ka ìwé yìí lọ, àá rí pé họ́nà yìí náà, òun ló máa lò. Òun ló máa fi ṣẹ́gun ọ̀tá. Òun ló máa fi gba gbogbo orílẹ̀-èdè ló máa fi gbà wọ́n kalẹ̀. Olúwa fún wa lórí ọ̀fẹ́ náà lórúkọ Jésù. Ẹ jẹ́ kí n kọ̀ọ̀mù pẹ̀lú wípé Jésù ti wípé èmi ni ọ̀nà kan tó jáde sí ọ̀run. Kò sí ẹni tó lè wá sí ọ̀dọ̀ bàbá mi
bí kò ṣe nípasẹ̀ ní Jésù Kristi ní ọ̀nà, kò tún sọ́nà mìíràn lẹ́yìn Jésù Kristi mọ́. Ìwé Jòhánù kìíní orí 3 ẹsẹ̀ 9, 1 John chapter 3 verse 9. Ẹni tí a ti pa Ọlọ́run bí kì í dẹ́ṣẹ̀, nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀. Kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run bí. Ẹni tá a bá ti pa Ọlọ́run bí, ẹni tó ti jẹ́ àtúnbí, ó ti di fámìlì Ọlọ́run, ó ti di join hair pẹ̀lú Jésù Kristi. Kò ní máa fi ẹ̀ṣẹ̀ ṣeré, nítorí kí nǹkan ẹ̀ṣẹ̀ tiẹ̀ tó ṣẹlẹ̀ á ti mọ̀ pé ẹbí tí mo ti wá kì í ṣe irú ẹ̀. Ṣùgbọ́n ẹni tó bá ń fẹ̀ṣẹ̀ ṣeré tó kàn ní fíje pẹ̀lẹ́ṣẹ̀, ó tí ìbọn lè gé ni. Kéèyàn má tàn ra èèyàn. There's no point in deceiving yourself. Ó mọ̀ pé ìwọ àtẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni, ó tí ìbọn lè gé ni. Padà. God is the God of second chance. A tún fún ẹ ní new beginning. Padà. Bóyá o tiẹ̀ tí ìgbà kan gba Jésù Kristi rí, ó tiẹ̀ ti wà ní state of confusion. Ṣùgbọ́n ẹ wo Esther, ṣebí Esther ò padà kò tí ì bá wọn lọ sí Judah. Babylon ló ṣì wà, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ Ọlọ́run. Tíbù tó wà Babylon, Ọlọ́run rí pé ọmọdé yìí ó nífẹ̀ẹ́ o. Ọlọ́run rí pé ọmọ tó máa bọ̀wọ̀ fún òun ni, tó máa bọ̀wọ̀ fún olórí, tó máa bọ̀wọ̀ láti get away a truth. Ó lè padà wá bá Ọlọ́run. Ọlọ́run kúkú tó wà, Ọlọ́run á bá ẹ̀ ń bẹ̀. Tó bá ti rẹ́dí àti gba Jésù Kristi sínú ayé rẹ̀, Olúwa sì tún fún ẹ níbẹ̀ tún. Gbogbo tó dàbẹ́ ní pé kò tiẹ̀ lójú, ní pé kò tiẹ̀ kò tẹ̀ ayé tẹ̀ ti fẹ́ ṣe ẹ pàápàá pé ṣèwọ nìkan ló wà láyé ní gbogbo eléyìí ṣẹlẹ̀. Pé wá sọ́dọ̀ Ọlọ́run, Olúwa ṣetán láti gbà ẹ́, Olúwa ṣetán láti tú ọ sílẹ̀. Ọba tó máa ń gbéyàn láti àtàn, ó sì máa ń gbéyàn sórí throne, ó ṣetán láti gbà ọ́, ó ṣetán láti ràn ọ́ lọ́wọ́. Padà wá gba Jésù Kristi yìí, Olúwa sì tún ọ̀nà rẹ̀ ṣe lórúkọ Jésù. Tó bá wà lórí òkè Síónì, ó yóò darapọ̀ mọ́ wa. Abo ti wà ń bí tẹ́lẹ̀, ó kàn ń gbọ́ tá à ń sọ ni pé kán ṣàṣì máa sọ. Àkókò kò sí. Ọlọ́run nìkan ló mọ̀ ọ̀la, òun nìkan ni. Kò sì sí oore ọ̀fẹ́ nísàlẹ̀ òkú o. Ẹni tó bá ti kú, kò sí oore ọ̀fẹ́ mọ́ láti sọ pé nísìnyí mo ṣẹ̀fẹ̀ gba Jésù, kò sórí ọ̀fẹ́ mọ́. Kò sẹ́ni tó máa kú nù wa, gbogbo wa la máa dàgbà tá a máa darúgbó lórúkọ Jésù. Ṣùgbọ́n ó ṣe pàtàkì nítorí ẹni tí kò ní Jésù kò ní nǹkan kan. Ẹni tí Jésù bá wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀mọ́ ló ní yìí. Kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò bá ti sí Jésù Kristi lórí ẹ̀ kò mà ní yìí. Ẹ wo iṣẹ́ ìyanu tọ́lọ́run ṣe lórí Ẹ́sítà, ibùdó àti ẹ̀kọ́ orúkọ Ọlọ́run, ṣùgbọ́n ọwọ́ agbára Ọlọ́run a sì rí nínú ìránṣẹ́ náà, nínú ọmọ kékeré. Ẹ wo orú iṣẹ́ ribiribi tọ́lọ́run ṣe. Tó bá ṣe tán àti gba Jésù Kristi, kó jẹ́ ká jọ gbàdúrà wípé Olúwa, mo máa rà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Mo mọ̀ pé nítorí tèmi lẹ́ṣẹ̀ kú ikú oró lórí igi àgbélébùú. Mo mọ̀ pé nítorí ikú oró lórí igi àgbélébùú. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Fi ẹ̀jẹ̀ rẹ fi fọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ pátápátá. Fi ẹ̀jẹ̀ rẹ fi fọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ pátápátá. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Èmi náà fẹ́ bá yín jíǹde bẹ́ẹ̀ ṣe jíǹde lọ́jọ́ kẹta. Èmi náà fẹ́ bá yín jíǹde bí ẹ ṣe jíǹde ní ọjọ́ kẹta. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Àmín. Olúwa sì kọ orúkọ mi sínú ìwé ìyè. Àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run. Ẹni tí wọ́n tẹ̀ ti gbalé lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ wọ́n á tún lọ máa kọ́ tuntun fún. Èyí tí ò tẹ̀ sí ìdí foundation sọ́run, wọ́n á bẹ̀rẹ̀ foundation títí ẹ̀, wọ́n á sì máa kọ́ títí ẹ̀. Níkẹyìn gbogbo wa la máa jọ yọ̀, la máa jọ dúró níwájú Ọlọ́run wípé o méèkì ẹ̀, èmi náà méèkì ẹ̀. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Thank you all and God bless you in Jesus' name. Amen. Thank you. God bless you. Amen.